ọ̀tàn àáfàá jàbátà ti padà dèrò ilé-ẹjọ́ ńìlọrin. Ẹgbẹ́ Ògo Ìlọrin ló gbé wọn lọ, èyí sì lohun tó fà á. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù keje ọdún 2025 tá a wà yìí ni ẹgbẹ́ kan tá a mọ̀ sí ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin tọ́pọ̀ èèyàn mọ̀ sí ẹgbẹ́ Ògo Ìlọrin ni wọ́n wọ́ àáfàá àgbà nì tó di súnà mú tá a mọ̀ sí Muhammad Ali tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Jàbátà ni wọ́n wọ́ lọ síwájú ilé-ẹjọ́ Upper Area Court kan tó wà lágbègbè GRA nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ẹ̀sùn tí wọ́n fi kan àáfàá yìí ni pé ó ń ba Ìlọrin lórúkọ jẹ́. Nínú ìwé ìpẹ̀jọ́ kan léyìí tí wọ́n fi pe àáfàá yìí lẹ́jọ́ ní ẹgbẹ́ Ògo Ìlọrin léyìí tí bàbá Bàrígà jẹ́ ààrẹ wọn ni wọ́n ti pe àáfàá Jàbátà ni wọ́n ti pè é lẹ́jọ́. Wọ́n ní lọ́jọ́ 7 oṣù keje ọdún 2025 tá a wà yìí ni àáfàá Jàbátà ló lọ sórí òpó Facebook rẹ̀ tó sì ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ tí àáfàá Sàràfàdíìnì ìlú Ògbómọ̀ṣọ́, èyí tí àáfàá ń béèrè lọ́wọ́ wọn táwọn ọmọ náà sọ pé òòṣà mẹ́ta ló wà nílùú Ìlọrin. Àáfàá Jàbátà wá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà lọ́jọ́ náà lórí òpó Facebook rẹ̀. Ó ní àwọn ọmọ yìí wọ́n kùnà àti pé kì í ṣe òòṣà mẹ́ta péré ní bẹ́ẹ̀lù Ìlọrin, òòṣà tí ń bẹ́ẹ̀lù Ìlọrin òòṣà náà pọ̀ jáǹtirẹrẹ. Èyí ló mú kí ó lóun ti sọ tẹ́lẹ̀. Àáfàá Jàbátà ní òun ò ṣẹ̀ṣẹ̀ sọ nípa pé òòṣà wà ńìlọrin. Èyí ló mú kí àwọn ọmọ bíi ìlú Ìlọrin tá a mọ̀ sí Ògo Ìlọrin pé kán lọ mú àáfàá Jàbátà kí wọ́n pè é lẹ́jọ́, kí wọ́n ní kó wá sí ilé-ẹjọ́ o láti wá ṣàlàyé fún ilé-ẹjọ́ ohun tó rí lọ́bẹ̀ tó fi wá rọ́wọ́, àti pé níbi tí àwọn òòṣà náà wà yóò lè ṣàlàyé fún ilé-ẹjọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ìdí nìyí tí wọ́n fi gbé Jàbátà tí wọ́n fi gbé lọ sí iwájú ilé-ẹjọ́. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ yìí ṣe ni ilé-ẹjọ́ kún fọ́fọ́. Gbogbo àwọn ọmọlẹ́yìn Jàbátà ni wọ́n pọ̀ nílé-ẹjọ́ bámúbámú, àtilé àtìta gbogbo ẹ̀ ló kún férò. Nígbà tí ìgbẹ́jọ́ fẹ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ yìí ṣe ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n láwọn ṣe àtìlẹ́yìn fún Jàbátà ni wọ́n kún ilé-ẹjọ́ fọ́fọ́. Táwọn kan lọ lè wọ́n gbojú wíńdò ni wọ́n ti dí pa tí wọ́n lọ dúró ńbẹ̀, bẹ́ẹ̀ làwọn kan wà ń ta. Báyìí ni wọ́n lé wọn tí wọ́n sì takú. Báyìí ni wọ́n ṣe yin tear gas afẹ́fẹ́ tajútajú, wọ́n yìn sí wọn níbi tí ojú ti ń ta àwọn èèyàn. Báyìí ni afẹ́fẹ́ tajútajú yìí ló fi wọnú ilé-ẹjọ́ tí gbogbo èèyàn sì bẹ̀rẹ̀ sí húkọ́, ẹni tí ń sín, ẹni tí ń húkọ́. Báyìí ni adájọ́ ló dìde lórí àga ìdájọ́ rẹ̀ tó sì wọnú ilé lọ. Báyìí ni wọ́n ṣe sún ẹjọ́ sí ọjọ́ mi ọjọ́re. Ní báyìí wọ́n ti á mú ọjọ́ 5 oṣù kẹjọ ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ tí ó sì máa tẹ̀síwájú lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ léyìí tí ẹgbẹ́ Ògo Ìlọrin tí wọ́n fi kan àáfàá Jàbátà. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ Àtúntàrẹ Online TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní di ohun tẹ́ mọ̀ náwó sí.